gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ kú dédé àsìkò yìí ọ̀dẹ̀ ọdún bí ìta amúwálé ní láti kàn ní jùgbọ́n máa sa ẹ mọ̀jà agbára wa lákòókò torí dátà ẹ̀yin náà mọ̀ pé ìkànnì iléeṣẹ́ tiwa pápápá la máa ṣe èyí tó bá gùn jù àríbi yẹ̀ sí ni ṣùgbọ́n eléyìí ò ní gùn jù ọ̀rọ̀ mufti ni mo gbé wálé ni mufti Ìwó bọ̀dá tí a máa ń ṣe ẹ̀sìn Islam ẹ̀sìn mùsùlùmí tí gbogbo ayé gbà pé ẹ̀sìn àlàáfíà ni ṣùgbọ́n tá a ti fẹ́ sọ di ẹ̀sìn jàgídíjàgan wọn tó Islam ṣe wọ́n bá Islam jẹ́ ni o ẹ jẹ́ n sọ fún ẹ̀yin àáfàá yòókù tí èèyàn bá mú òkúta lọ́wọ́ tó bá fẹ́ sọ́lu èèyàn kó máa rántí ẹni tó mú ìdàrọ̀ dání o tàbí tó mú ògúlùtù dání bọ̀dá mufti ẹ̀ ń ta sí ẹ̀sìn ẹlẹ́sìn ó sì ń pọ̀ jù bẹ́ẹ̀ bá bú bàbá ń bàbá wọn ò bú bàbá àtìyín náà tẹ́ bá wá bínú tán mọ́ bàbá yín náà bá fẹ́ bínú àwọn tẹ́ kọ́ bú bàbá wọn náà ò ní wòran ìtumọ̀ pé ẹ̀ ń mú ìjà ẹ̀sìn ẹ fẹ́ mú wọnú ilẹ̀ kóòtù òjire anyway àmọ̀bọ́mọ Yorùbá ní àbọ̀mọ kóòtù òjire àbọ̀mọ Oòduà ọ̀kan náà gbogbo wa ṣùgbọ́n ìlú tẹ̀yìn ti wá gan òye wa torí pé bẹ́ẹ̀ bá wá láti ilẹ̀ kóòtù òjire kò sọmọ ọkọ tí ó fẹ́ kógun ọjà lùhùn ogun ẹ̀sìn ló dẹ̀ burú jù àtogun ẹnu gbogbo ẹ̀lẹ́yìn kó dání ọ̀dà ẹ ṣe fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ ní Ọọ̀ni of Ifẹ̀ ẹ láàfáà jùlọ àáfáà ìmáàmù tó jẹ́ ìmáàmù Ilé Ifẹ̀ ẹ ló ju Ọọ̀ni of Ifẹ̀ lọ torí pé Ọọ̀ni of Ifẹ̀ jẹ́ ẹlẹ́bọ ẹ kàn jókòó sí wò ẹ máa sọ àwọn ọ̀rọ̀ bíi kàtìkàtì rándanrandan ìtí òkàn yín ẹ kàn máa yọnu síṣá ẹ̀yin ò mọ̀ wípé ìjà ẹ̀sìn lẹ́ ń mú bọ̀ yẹn ọmọ kóòtù òjire ò sì ní bá ń jàjẹ̀ ẹ̀sìn torí pé a ti wọnú ara wa kí ni problem yín gangan kí ni wàhálà yín gangan ẹ̀ ń bá Islam jẹ́ ni o ó kàn dùn mí fún àwọn àáfàá tí kì í ṣerú àwọn àáfàá bíi tiyín tó yẹ ká pè sákìsì ṣùgbọ́n tí wọ́n kọ̀ tí wọn ò pè yín nígbà tí ẹ bá ní ìmáàmù ní bàbá ọba ẹ láàfáà ní bàbá ọba ẹ tún wá wí tán ẹ ní Aláàfin Ọ̀yọ́ ọba mùsùlùmí ni ọba wo ló jẹ́ ọba ẹ̀sìn kan ọba tó bá sọ fún pé ẹ̀sìn kan lòun ń ṣe wàláì ẹ mọ̀jà sọ̀rọ̀ àlùfàǹsá tí ọba kan bá jáde tó ní lẹ́yìn ìgbà tó ń dórí àpèrè o ẹ̀sìn kan lòun ń ṣe o tí ò jẹ́ ìṣẹ̀ṣe àti ẹ̀sìn míì kò lè jẹ́ ẹ̀sìn míì àti ìṣẹ̀ṣe o ìṣẹ̀ṣe àti ẹ̀sìn míì ló gbọ́dọ̀ jẹ́ ó sì gbọ́dọ̀ mú ìṣẹ̀ṣe torí wípé ọ̀hún ni tó bá jókòó sórí àpèrè tó ń fẹnu tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe kan bí léèrè ṣé Kùránì àbí Bíbélì ni wọ́n fi ṣe àwọn ètò tó yé ó tọ́ tí wọ́n fi ṣe fún gorí àpèrè tó wà ẹ dá mi lóhùn omi ìyè ló mu àbí wọ́n hàn tú fún un ṣe bí wọ́n máa ní wọ́n wọ gbódù níbo ni wọ́n máa wọ̀ ìpèbí wọ́n ní wọ́n wọ̀ pèbí ṣé ìpèbí tí wọ́n wọ̀ ṣé mọ́ṣáláṣí ni àbí ṣọ́ọ̀ṣì kí wàá ló dé kí ni problem yín alàgbà mufti ẹ jẹ́ n correct nǹkan fún yín o number one àáfàá kì í ṣe bàbá ọba o ẹ bá ń pa fáànù àáfàá kì í ṣe bàbá ọba o tí àáfàá bá jẹ́ bàbá ọba ó di gómìnà mélòó tó ń dọ̀bálẹ̀ fún àáfàá láì ṣe bàbá ẹ sọ fún mi náà ààrẹ ń dọ̀bálẹ̀ fọba bàbá wa Àrẹ̀mú Òkìkíọlá wọ́n ń dọ̀bálẹ̀ f'Aláàfin wọ́n dọ̀bálẹ̀ f'Olúbàdàn wọ́n dọ̀bálẹ̀ fún Ọọ̀ni of Ifẹ̀ kábíyèsí o àbúntẹ́ni onífẹ̀ẹ́ òní ọmọ adádé owó rẹ̀ mọ ilẹ̀kùn 18 lónífẹ̀ẹ́ kan Aláàfin Ọ̀yọ́ ọmọ kútíkù ò gbọ́dọ̀ pa ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ní Olúyọ̀lé ọmọ ajẹ̀gbín sọ ọmọ ajẹ̀gbín yọ ọmọ àfikàrà ń fọ́rí mu àáfà bóun ti ń ṣe jẹ́ o ẹ mọ́ fẹ̀sìn balẹ̀ yìí jẹ́ o torí mùsùlùmí ọba ṣẹ̀ṣẹ̀ ńlẹ̀ yìí ni o kìrìsìtẹ́nì ọba ṣẹ̀ṣẹ̀ ńlẹ̀ yìí ni o àwọn ọ̀rọ̀ òpònú kọ̀ọ̀kan àwọn ọ̀rọ̀ tí káwọn máa gbé èèyàn ṣé ń tẹ́ ẹ fẹ́ káwọn ọmọ kéwu yín kán ní lọ́wọ́ kán máa rò lọ́kàn ní wípé ẹ̀sìn Islam ẹ̀sìn jàgídíjàgan ni torí ẹ̀yin gangan fúnra yín ẹ fi hàn wá wípé ìwà jàgídíjàgan yẹn ò lè kúrò nínú yín ẹ kàn borí afẹ́fẹ́ ẹ kàn máa sọ̀rọ̀ ṣàkàṣàkàṣàkà ẹ ń rí àwọn ọba aládé wa fi tó pọ̀ jù ó tásìkò káwọn gan pera wọn jọ kíjọba bá wọn dá sí kán pè ní sí àkíyèsí mufti Ìwó bá lè mọ̀ wò náà kí ló burú bẹ̀ torí gbogbo wà tẹ́ ń wù ìwà ìmọ̀ ni
kò yẹ kán máa bárù yín níbi tó bá ti yẹ kẹ́ ẹ máa ṣe wáàsí àlàáfíà kẹ́ ẹ máa wá ṣe wáàsí ogun. níjó lẹ́yìn sọ pé tó bá lè dogun kó dogun, ta lẹ̀ ń bá jà? ṣé ẹ mọ̀ pé ẹ̀ ń sọ ìsìláàmù lọ orúkọ lẹ́yìn mùsùlùmí ẹ̀yìn àfáà gidi. ìwà tí mufti ń wù yìí yóò jẹ́ káwọn èèyàn sá fún ẹ̀sìn islam o, yóò jẹ́ kán sá fún ẹ̀sìn mùsùlùmí o. ẹni lọ́kàn o, ọba ba lórí ohun gbogbo ni o. gbogbo àṣà burúkú tí mufti ń dá pé àáfàá ni bàbá ọba, a kì í ṣe ọmọ ará Saudi, à ń ṣe ọmọ àràbù o. tá àáfàá bá jẹ́ bàbá ọba, ṣé àáfàá ni bàbá ọba Saudi? wọ́n fi lọ̀ wá náà rẹ́dẹ̀rẹ́dẹ́ ló fi ń lọ̀ wá lẹ́ẹ̀kọ́ tó jíire tí ń wọ ẹran yìí. tí wọ́n bá dẹ̀ fún wèrè láàyè kó ṣòkú yẹ yóò ṣe báṣabàṣa. tí wọ́n bá ń wọ ẹran, ó máa balẹ̀ yìí jẹ́, ó máa fi ìjà ẹ̀sìn ó máa dálẹ̀, ó máa fi balẹ̀ yìí jẹ́. King is for everybody. ọba gbogbo ayé ni. ọba lórí kìrìsìtẹ́nì, ọba lórí mùsùlùmí, ọba lórí ìṣẹ̀ṣe. àwa wí tán ọ̀n palẹ̀ ẹnu. ọlọ́ba àwọn ọba kọ́ba mùsùlùmí, olúwo, aláàfin, wọ́n ń pè àwọn kan lọ́ba ẹlẹ́bọ. rádaràdá lẹ́yìn ṣe sàwọn sọ fún yín ni ọlọ́run ó yẹ kán yẹ̀ ń wò, ó yẹ kán yẹ̀ ń wò. ṣẹ́sìn ìbílẹ̀ tí ni àwọn ará Saudi gan wọn mẹ́sìn bẹ́ẹ̀ ṣe mú ṣe ló dàbí ìgbà tẹ́ ẹ gbowó. ó dàbẹ́ allegedly ni ó fẹ́ jọ bí ẹni wípé iṣẹ́ owó lẹ́yìn ṣe, kì í ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn yẹn gangan tàbí kó jẹ́ content ẹ̀ ń wérò lórí ẹ̀rọ ayélujára. àmọ́ tẹ́ ẹ bá wá ń fi ẹ̀sìn mùsùlùmí wá èrò lórí ẹ̀rọ ayélujára, tẹ́ fi ń ta sọ́ba, tẹ́ fi ń ta sẹ́sìn, ẹ̀ ń ṣe náà ni o, ẹ̀ ń ṣe náà ni o, torí pé ẹ̀ ń forúkọ Ọlọ́run ẹ̀ fi ń ṣe rádaràda ni o. ẹ má jẹ́ káyé yín ó padà dàbí kinní tí mo sọ ní ìsìn o, pé ẹ̀ forúkọ Ọlọ́run ṣe rádaràda. bẹ́ẹ̀ bá forúkọ Ọlọ́run ṣe rádaràda, ayé náà ó ṣe bákan o. gbogbo ọ̀rọ̀ ló gbẹnu yín o. ẹ jẹ́ ká lọ ṣọ́ra o. alàgbà mufti, ẹ má balẹ̀ yìí jẹ́ o, ẹ má balẹ̀ yìí jẹ́, ó ti tó gẹ́. alùbàtà wọn ní kì í dárin, ẹ̀yin ń dárin o, ẹ tó ń lu bàtà, ẹ tó ń yín mú. ẹ borúkọ ẹnikẹ́ni jẹ́, ẹ borúkọ ọba jẹ́ o. orúkọ ẹ̀sìn Islam lẹ̀ ń bàjẹ́. àwọn èèyàn náà ti ń dìde láti dá yín lóhùn. tí wọ́n bá wá dá yín lóhùn, yóò mọ̀ wá káwọn ọmọ ìyá yín la. àwa yìí náà ṣe mùsùlùmí bàbá wa. bàbá wa ní ìṣẹ̀ṣe ló kàn ní ìsìn bá àti ẹ̀ tá a bá ti ṣèkà, ta ló sọ fún yẹ̀sìn tọ́lọ́run ń ṣe? ó rọrùn fọ́lọ́run láti sọ wá di ẹlẹ́sìn kan tó bá fẹ́ ká ṣe. kí ni tí ń ṣe wá jẹ́ tẹ́ fẹ́ máa gbé ẹ̀sìn mùsùlùmí lé orí àwọn ènìyàn? ẹni tí ò ṣe kankan kọ́ ẹnìyàn wọ̀ ná, ibo lẹ́yìn máa wọ̀ pẹ̀lú wà jàgídíjàgan tẹ̀ ń wù yìí. kò wá tó jàgídíjàgan tẹ̀ ń kọ́ àwọn ọmọ ilé kéwú. èmi ọmọ rú àwọn tó ń fọmọ sí ilé kéwú yín o. bóyá àwọn ọmọ yín wò sí mọ nǹkan tí ń jáde lẹ́nu yín. ẹ tó bá ń gbọ́rọ̀ lẹ́nu yín tí ń tẹ̀lé ẹranko ni o. torí mi ọmọ wá sí àlàáfíà tó wà lẹ́nu yín rárá àti rárá. ẹ̀ ń bú Ọọ̀ni of Ifẹ̀, ẹ̀ ń sọ pé àáfàá jùlọ. ó dùn mí gan o, mi ò ń sọmọ fẹ̀. ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti wọ́ Ọọ̀ni of Ifẹ̀ ńlẹ̀, tẹ́ wá láàfin ńlẹ̀, tẹ́ wọ́ Olúbàdàn ńlẹ̀, gbogbo ọmọ kóòtù òjúre lẹ̀ ń bu ọ́lẹ̀. tẹ́ bá wọ́ ọba kankan ńlẹ̀, àwa là ń wọlé àgbọ́dọ̀ wo wá tí wọ́n. ọ̀pọ̀ nú àwọn ọba wa náà ti wọ́ra wọn ńlẹ̀. nígbà wọn bá bọ́ ọ̀tà tẹ́ ń sọ pé ẹ̀sìn kìnní kan là ń ṣe, tẹ́ ń fa tẹ̀sùbù, tẹ́ ń gbé bíbélì, àníkàn mọ́ṣẹ̀sìn. ṣùgbọ́n gbọ́n bá ti gbé sórí ẹ̀sìn tó gbé wọn sórí àpèrè, níbo lẹ́yìn ò ti ní lẹ́nu, àní ń fún yín láàyè. ẹ lọ ṣọ́ra yóò yẹ kí ìjọba gbé yín o. ṣé ẹ̀ṣẹ̀ máa sọ pé ìjọba kankan ò lẹ́nu? àwọn ìjọba míì gan tó yẹ ká gbé yín, a lè sọ pé wọn ò lẹ́nu, àmọ́ nǹkan tó ń ṣe wọ́n. kọ́ wọ́n jẹ́ pé náà allegedly, torí pé ó yẹ ká ti gbé yín nílùú tó bá dáa, ìpínlẹ̀ tó bá dáa. ó yẹ kí àwọn ọlọ́pàá kan ti pè yín. ó dìbò bá bẹ̀rẹ̀ tán tẹ́ bá dálẹ̀ kan tó máa wá pèpè kíní kan ṣẹlẹ̀ dẹ̀ ń papọ̀ tí ò ní ṣe yanjú bọ̀rọ̀ mọ́. mufti ẹ má máa ganu sọ́rọ̀ ẹ̀sìn ẹlẹ́sìn o. ẹ̀ ń ganu jù mo rí iná. ó dìgbà mi. mufti wo èèmọ̀ wo ní ẹ̀rẹ́ ní sọ fún yín ni.